ọmọ òun ọmọ ọdún 5 pàǹtí ẹ̀ tó bọ́ tóun fẹ́ fọ̀ láàárọ̀ ńgbà tóun fẹ́ fọ̀ òun rí pé ẹ̀jẹ̀ stain yẹn ìgbà tóun rí pé ẹ̀jẹ̀ stain yẹn òun mú pàǹtí yẹn òun lọ sínú sitting room òun bá bá wọn níbẹ̀ pẹ̀lú ẹ̀ òun wá sọ fún pé babe orí kíní yìí ni ó wá sọ wípé kí ló wà ń bẹ̀ wọ́n sọ pé ẹ̀jẹ̀ ní náà ẹ̀jẹ̀ tó stain yẹn yìí tó lóun fọ̀ kò mú ó wá ní ẹ̀jẹ̀ kọ́ ẹ̀jẹ̀ bíi ti báwo bọ́ǹfìtà ló stain yẹn òní bọ́ǹfìtà bọ́ǹfìtà tó ń pò fún wọn ara àwọn ò gbá wọn tó àwọn pàǹtì kejì tó ń fẹ́ fọ̀ wọn tó bá di same stain òun wàá sọ kankan lérò yìí òun wò pé bí òun lòun imagine nǹkan tí ò ṣe torí ẹ̀ mọ̀ pé ó ti kásán yẹn sínú ike tó ẹ̀yìn fọ̀ so ó ti sóòkè síbẹ̀ kó kàn fọ̀ lórí pé kí ni ẹ̀ stain bí ẹ̀jẹ̀ bàbá jẹ́ sọ pé bọ́ǹfìtà ni. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nután reality show lórí ètò yìí láàmú sọ ìrírí ayé fún yín màá máa sọ bí ẹni pé èmi ló ṣẹlẹ̀ sí láburú ò ní ṣẹlẹ̀ sí mi kò ní ṣẹlẹ̀ sí yín kì í ṣètàn mi o ìrírí ayé tí wọ́n ní ká bá wọn sọ síta ni kéèmí fi ṣàdíkọ́gbọ́n kẹ́yìn náà lè fi ṣàdíkọ́gbọ́n ṣe rí eléyìí mo sọ fún yín pé orí YouTube mi lẹ́tì mọ̀ wo gbogbo àwọn ìrírí ayé yìí kì í ṣe pé bóyá nítorí anything a fẹ́ kí YouTube yẹn náà grow dáadáa ó Gbẹ̀nután TV ẹ bá mi lọ síbẹ̀ kẹ́ bá mi share àmọ́ ilé ìtẹ́ fẹ́ gbọ́ yìí ẹ máa gbọ́ tán. Ó ní òun ṣáàwò ìgbà tó wọn fẹ́ wẹ̀ fọmọ yẹn ó wá ń gbábẹ́ sá wọ́n ní kí ló ṣe é Bólú kí ló mú ẹ ó ní kò sí nǹkan kan Bólú kọ́ lórúkọ ẹ̀ o kàn fún lórúkọ kan ni o kí ló mú ẹ lábẹ́ kò sí nǹkan kan who touch you there ló má halẹ̀ mọ́ ló má tì í wá sínú yàrá láti ẹ̀sìn múra àwọn tó lọ síbi iṣẹ́ òun ló máa drop wọn láàárọ̀ àwọn náà máa lọ gbé wọn ní ìrọ̀lẹ́ tó bá ti school day àwọn náà máa lọ gbé wọn láti ẹ̀ ní wọ́n ní business táwọn ṣe so he holds his business by himself so òun ló máa lọ gbé wọn òun wá ní kí ló ṣe ń bẹ̀ kíní kan wá ní kò sí nǹkan kan mọ́mí nothing bó ṣe bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́mọ́ yẹn ni ló bá sọ wípé dádì òun ló yà òun léèkan náà ń bẹ̀ kì í ṣe wípé òun rámì kó wọ́n tọ́ bójú ara ẹ̀ rárá o àmọ́ níbi ẹ̀gbẹ́ ibi ojú ara ọmọ náà lèkan náà ti yá ń bẹ̀ dádì àṣẹ dádì mọ̀ pé èèkan náà yẹ ń bẹ̀ ó ló mọ̀ ṣígbà tóun tọ́lẹ̀tì ní dádì ń fẹ́ ṣan abẹ́ fún ẹ àbí kinní kan sáǹtì ẹ̀ ò lè ṣàǹdí fún ẹni ó ní rárá o ó ní daddy is playing with me daddy is playing with you ó lóun bá mú láàárọ̀ yẹn òun kúrò níbi iṣẹ́ pé òun lè léètì o ń bá mọ́mọ́ òun ó bá di hospital kán bóun ojú ara ọmọ yẹn bóyá ẹnìkankan ti bá a ṣeré ń bẹ̀ nígbà tí wọ́n yẹ̀wò wọ́n ní rárá o ẹnìkan kò kódà wọn ò tọ́ ọ̀bọ̀ lójú ara bẹ́ẹ̀ sì ni wọn ò fi wọlé sí lára kò tí ì sí nǹkan wọn ò tí abuse ẹ̀ báwo lè kan náà dáàdì ṣe wá ya ẹni ojú àbí eré kan náà ń bẹ̀ gbọ̀mí ìdárúkọ dáàdì wọn lọ́hùn o torí pé sọ pé wọn ò fi hàn kan ṣe so kí má jẹ́ ta ìdílé mi síta wọn ò sọ nǹkan kan ó lóun sì ń bọ̀ wálé ìgbà tóun délé ní òun lọ school lọ drop ẹ̀ ìgbà tóun jẹ́ délé ní alẹ́ ń béèrè pé òun tètè dé òun ìṣọ̀pọ̀ òun tètè dé òun wá pè babe wíwí pàwọ̀ lẹ́ ń bá bólúwa ti fẹ́ ṣe yẹn tí èèkánná fi ń ya ní ojú ara ó ní èèkánná ya lójú ara lọ́rọ̀ wo ló ń sọ yẹn yes now ó ní ẹ̀yin lẹ fi èèkánná ya òun bẹ̀ ó ní oh I forgot àbí tó rẹ̀ ní ó stain pint ẹ̀yẹn kíní kan ó ṣe bí ẹni ó dẹ̀ ọmọ jẹ̀ sọ fún mi pé dáàdi òun ló change pint fóun ó ní àwọn bá ṣeré ní eré pa àwọn rìn ní kàkì àwọn bá ṣeré ọwọ́ wá dójú ara ẹ̀ ló yálé èèkánná lójú ara ó lọ kàn sọ pé what do you mean irú question bó ṣe ń béèrè question lọ́wọ́ mi ṣé course ni mo wà ní ṣé oníkòwò àrò tẹnu òun ni òkè kóun rojọ́ kò dẹ̀ pé ọmọ náà kò tún rojọ́
fine mo bá ṣeré pa ni mo bá ṣeré mo ń rìn kákìní ẹ̀rín ọmọ ní kákìní ló wá dojú ààrẹ ọmọ tó wọ pint tí kò wọ pint ńgbà yẹn ni. That is what I can say. Ẹ gbọ́ irú eré wo ni bàbá ń bọ́ ọmọ ń ṣe òun gbọ́mọ lọ sí hospital o wọ́n ti yọ ọmọ yẹn wò wọ́n ní pé anybody abuser bó níbi ẹ̀gbẹ́ níbi ojú ara ọmọ mi kò ṣe bí ojú akíní níbi gbogbo abẹ́ ẹ̀ ṣáà níbi ẹ̀gbẹ́ ẹ̀ èékánná ti já ń bẹ̀ èékánná yẹn yẹ ọmọ yẹn bẹ́ẹ̀ ni o wọ́n á béèrè pé kí irú eré wo náà ṣe débẹ̀ sóyè ẹ̀yìn àbí òye ẹ̀yìn torí kò yé èmi náà sóyè ẹ̀ àbí òye ẹ̀ kò yé èmi tí mo ń sọ̀rọ̀ yìí I can't explain ẹ ṣé.